Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. O ní tìjú bá gbédègbẹyọ ṣe pè é. O ní ìtìjú bí agbédègbẹyọ ṣe pè é torí olórí ibu ni ẹ́. Olórí ibu olófo olóṣì èèyàn. So ti yẹn sórí anybody mo ń sọ́nsìn fún gbogbo ẹ̀yin cut and sew tẹ́jẹ́ afẹ́rẹ́fẹ́rẹ́ kì í ṣe àwọn olórí ibu. Anybody tí somebody bá ti wá fún, you don't know what? Ṣẹ́rí fọ́ ẹ̀dẹ́ tó ṣàṣírí kan fún yín tí Tòkunbọ̀ fi ń rò pé òun jẹ lọ. Tẹ́ bá dẹ̀ mú nǹkan tí mo fẹ́ sọ fún yín, tẹ́ bá mú lò ó máa dùn dáadáa. Tẹ́ bá mú lò ó máa dùn dáadáa. Anybody tó kò bá ti wá fún, ṣẹ́rí àwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ látorí Tina olófo àti Anna àkóbá àti Wálé àdábá, ẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí wọn. Fọ́tò àwọn ọmọ ẹ̀ làwọn máa lò láwọn fi máa gbé wọn ṣépè. Morning, afternoon, night. Ẹ gbọ́, morning, afternoon, night. Fọ́tò Tina, fọ́tò Anna, fọ́tò Wálé. Ẹ jẹ́ ká máa kọ́tà sí pé àwọn ọmọ òfò tí ẹ sá dọ́ọ̀gì tó tara òṣìbí nìyẹn. Fọ́tò àwọn ọmọ ẹ̀ kó máa fly káàkiri. Ṣẹ́rí bó ṣe máa ń sọ pé òun ìtí fọ́tò tóun fi ń fly yẹn gbogbo èèyàn ti mọ̀ pé wèrè ni. Bọ̀ káwọn èèyàn lè mọ̀ pé àwọn ọmọ òfò tó tara ẹ̀ jáde rèé torí tó bá kú tán. Ibi wo táwọn ọmọ yẹn bá dé, èrè iṣẹ́ owó ìyá wọn á máa tẹ̀lé wọn lẹ́yìn. Sọ̀rọ̀ mi yé yín. Fọ́tò Tina, Wálé, Anna, ẹ jẹ́ kó máa fò bó ṣe ń fò lórí TikTok, kó máa fò lórí Facebook, kó máa fò lórí Instagram, kó máa fò káàkiri. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ jẹ́ kó máa fò kiri. Kó máa ṣáàgì ẹ̀ mọ́ fọ́tò ẹ̀ tí wọ́n máa gbé fọ́tò tiẹ̀ báyìí, wọ́n á gbé tọmọ ẹ̀ sí. Ṣẹ́rí by the time tí fọ́tò àwọn ọmọ ẹ̀ bá máa gba social media kan, so dàbí tí àwọn ọmọ ẹ̀ bá dé orí ibú tí ìyá wọn ti gbì kalẹ̀, á máa tẹ̀lé wọn. Ó dàbí wọn pé bad luck ń tẹ̀lé èèyàn ni. Á máa tẹ̀lé àwọn ọmọ yẹn pé àwọn ọmọ ìlànà rí lórí social media, so ẹ̀yin tiẹ̀ lọ́mọ Tòkunbọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pa àwọn ọmọ ẹ̀ ni. Ẹ jẹ́ kí fọ́tò àwọn ọmọ yẹn kó máa circulate káàkiri, òun la máa fi máa ṣe kiri. Ẹ̀yin tẹ́ bá lè gbé sí page yín, ẹ máa gbé sí comment section. Ẹ máa gbé sí comment section. Ẹ̀yin fẹ́ provide, ẹ máa share káàkiri. Àwọn ọmọ yóò fòrè o. Àwọn ọmọ yóò fòrè o, ẹ̀rí wọn ẹ sá o. Orí burúkú wà lára wọn o. Orí burúkú lẹ́gí mọ́ wọn o. Ẹ tó bá wọn ṣayé ẹ̀ síbà, ẹ ṣáà máa lẹ̀ mọ́. Irú Tina tó tiẹ̀ ń wọkọ̀ yẹn. Kò ní tètè lè rọkọ̀. Kò tẹ̀ lè rọkọ̀ mọ́ tó máa fi kú torí àgbétì ní gi eléra. Bí ẹ̀ tẹ̀ ṣe máa bakú nìyẹn. Ìyẹn Tina yẹn. Àbákú laṣọ awo. Kò yẹn ò tiẹ̀ lè rérè pé ó fẹ́ jèrè. Bí ìyẹ́ ò ṣe jèrè pẹ̀lú lórí ọkọ. Tí ìyẹ́ ò jèrè ọkọ tó fi kú. Kò sọ fún òun gan tí ẹ lè jèrè kò lè jèrè lọ́rọ̀. Èyí Anna yẹn náà ayé yẹn Tina yẹn àbí Anna ayé yẹn náà ti bàjẹ́. Ìyẹn ò tiẹ̀ lè wáyé ṣe rere ń tiẹ̀. Ìyẹn máa ṣakó bàtà fẹ́ gbẹ́kú ni. Ṣé wá rí Wálé yẹn àkọ́bí Tòkunbọ̀ tó jọ́kùnrin lẹ́kan ìyẹn ti ya wèrè ó ti rìn lọ. Wálé yẹn náà sì máa lọ àlọ́ lámilámi tẹ́nìkan kò ní ráàbù ẹ̀ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ nìyẹn. Bàbá ń bá ìgbà yóò máa fọ ara ẹ̀ para ẹ̀ chicken náà tí ìyá àtà tí ìyá àwọn bá kú máa fọwọ́ ara ẹ̀ parẹ́. So anybody tó kò bá ti gbé ṣépè tó wish in evil, ẹ gbé fọ́tò ọmọ ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ máa circulate ẹ̀ káàkiri, ẹ wá gbé fọ́tò tiẹ̀ sẹ́gbẹ̀ pẹ̀lú èpè bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn 2 bá gé 4 2 gé 4. Àwọn gangan ni wèrè ayé àtọ̀run ẹranko gbogbo wọn. Agbèrègbèyọ̀ ṣe rí àwọn tó ń wo ẹ́sà dọ́ọ̀gì, àwọn tó lọ yún ọmọ nìyẹn pé àwọn tó máa jẹ́ kí tètè ẹ̀ pọ́n ráúráú nìyẹn. Torí ẹ̀ńtẹ́lẹ̀dùmarè bá fẹ́ fìyà jẹ kò ní jẹ́ kí ó gbọ́ nǹkan táwọn tó nífẹ̀ẹ́ sọ. Tí àwọn tó ń tẹ̀lé tó bá dúró bí àwọn ṣe dúró yìí, ayé Tòkunbọ̀ á tètè gba ọ̀tún. Torí á rí pé àwọn ayé ti kẹ̀yìn sóhun, òun gbọ́dọ̀ ṣe nǹkan tí ó máa dùn ayé nínú. Bọ̀ torí pé ayé ẹ̀ máa bàjẹ́, òun náà ló jẹ́ kọ́lọ̀ yun àwọn tó máa bá tiẹ̀ jẹ́ fún kọ́lẹ̀. Náà ẹ wo gbogbo àwọn tó ń fọ́lù ẹ̀. Everybody ló mọ̀ pé Tòkunbọ̀ ó ń wá ọkọ tó máa fẹ́ àwọn ọmọ ẹ̀ o. Everybody ló mọ̀, but kò tí mo challenge àwọn ewúrẹ́ tí Tòkunbọ̀ ń kó kiri. Ṣé bá ní tó lọ́mọ ọkùnrin nínú yín kí ló tẹ̀fẹ́ bá dànù? Mo ń bèrè ẹ̀yin ewúrẹ́ tẹ́lẹ̀ Tòkunbọ̀ Abọ́dẹrìn, ẹ̀yin olófo aṣáàrí tó lọ́mọ ọkùnrin nínú yín tó single àbí àrí tó single. Kí ló dé tí ẹ̀yin ò fi bá Tòkunbọ̀ dáná ibẹ̀ ṣebí ìyá yín ni o, ìyá yín aláṣàbí abiyẹ òfò tẹ́ ń pè lábíamọ torí abiyẹ òfò ní lọ́dọ̀ títí wa kì í ṣàbíamọ. So kí ló dé tẹ́yìn ò pé ìyá yín aláṣàbí o
aṣiwèrè nínú àwọn abiyamọ o ẹ fẹ́ bá dáná bọ olórí ibu yín ẹ̀yin olófo tẹjẹ Esabod team ẹ̀yin olóṣì ẹ̀yin olórí burúkú ẹdẹ mọkọ tẹ ń ṣe o ẹ mọkọ tẹ ń ṣe mo dẹ̀ dúpẹ́ bọ́lọ̀ ń ṣe yàn yín láti bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ bí tiẹ̀ dẹ̀ ṣe máa bàjẹ́ kanlẹ̀ tí tẹ́ bá ti bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ ẹ pọ̀n sókèrè ẹ tún wẹ́ lómi tẹ́ máa bá tiẹ̀ jẹ́ ẹ wà ṣe gbogbo yín mọ̀ fáwọn ọmọ ẹ̀ síngù èwo nu yín tẹ́ fi kí ló mú yín tẹ́ fẹ́ ẹ nílé fẹ́ ẹ̀yin olófo. ẹ ti gẹ̀ẹ́tì kí wọ́n wá tàn yín ọ̀bọ ń gbọ́bọ̀ ọ̀gùngi ni ló pọ̀ nù gbogbo wọn o wọ́n mọ̀ pé tí ń ṣe ọ̀dá o àmọ́ àwọn náà ní ṣe kí ni wọ́n ní sòótọ́ wọ́n ṣe máa sọ fún wọ́n mọ̀ pé ẹni táwọn ń tẹ̀lé ìwé rẹ̀ ni onírọ́ ni àmọ́ wọn ò ní sòótọ́ ibi tí pọ́blẹ́mù wọn wà nù wọ́n wà jọ máa pẹ̀lú ọ̀bọ jáwùrà wọn ò sì mọ̀ wípé wèrè ní yóò padà bugi jẹ tí ó kà wọn náà ìjọ kan gbogbo pátá ni ó yà jẹ torí èèyàn tó bá ti jọrẹ wèrè níjọ́ tí wèrè tó bá gun wèrè gbogbo ara lé pátá ni ó bù jẹ ọlọ́ngbọ́ ẹranko èèyàn lèèyàn tó bá ríro Esabod tí ń tẹ̀lé ẹranko ẹ gbọ́ mi tẹ́ bá rí èèyàn kan tí ń sọ̀pọ́ọ̀tì Esabod tó sọ pé kíní báyìí ẹ gbà pé ẹniun náà ẹ sá fún ìyá tẹ̀ ń wò yẹn ìyá tẹ̀ ń wò yẹn tí ó fi kú bí ó sì máa lo ayé lọ́nu kò lè gbádùn ayé mọ́. wọ́n tó máa fi kú tó máa fi wọ kòtò tó máa fi gbé ìyá ìsìn bó ṣe máa lo ayé nìyẹn kò lè gbádùn ayé mọ́. Èwo ló fẹ́ kí ìgbésí ayé ẹ̀ dàbí ayé Tòkunbọ̀ ẹ̀yin wèrè ewúrẹ́ tó ń kó kiri nígbà tó sọ pé òun pàtẹ òbò pé òbò òun go viral èwo nu tó yẹ pé wà proud fún lẹ́tẹ̀ jẹ́ kí ìyá ti ń gangan gbogbo yín síta kí ìyá ti ń gangan gbogbo ẹ̀ síta ẹ̀yin ṣe ń pè lórí fún òkópọ̀ bò mọ́ Tókunbọ̀ Abọ́dẹrìn I put it up to you now oúnjẹ nu ẹ yàmá nu mọ́tò gbogbo ojú ẹ ti wo ti sunkún but you don't want to accept defeat ìwọ tó ti nà hands down tó bá yẹ pé tòótọ́ ó wà proud pé òbò ẹ jáde síta ó dùn mọ́ ẹnu kí ló tí wọ́n dìdí ti fi ṣáàtì ẹ̀. abẹ́rẹ́ tó bá lọ gbá gọ́gbì ó ti sunkún gbogbo iceberg ẹ̀ ti wú. Esabod if you are truly proud ipe yes o mọ̀mọ́ gbé òbò ẹ síta kí ló tí wọ́n dìdí ti ṣáàtì ẹ̀ why do you delete it? Ó yẹ kó gbé síta ní na káwọn èèyàn lè rí pé ìwọ fúnra ẹ wo Kóra Òbídì tí Kóra bá ti ń jó tó bá wọ pátá ṣé mo kó fúnra ẹ ló mọ̀ pé òun wọ pátá ó máa gbà wọ́n ní wọn dín steering point ìgbà mẹ́rin máa wọ pátá olú pátá Esabod á máa jó kò delete ẹ̀ rí because òun ló proud pé òbò òun tó rí pẹ́lí o àti ìdí òun tó ń sọ̀ dínú pàpàpàpà ó wà proud bọ́ Tókunbọ̀ if you are proud ipe yes ìwọ ló gbé òbò ẹ síta kí ló wà ńbẹ̀ ó fẹ́ káwọn èèyàn rí òbò ẹ kí ló tó ọ dìdì tiẹ̀ ẹ bá bèrè lọ́wọ́ Tókunbọ̀ Abọ́dẹrìn someone said Idowu said but I like the mama cruise. You will like her cruise because she's a mad woman. Can you allow your mother to do like that and you say you like it? Can you allow your mother to behave like Tókunbọ̀ Abọ́dẹrìn? You won't allow because definitely you won't. But because she's a mad woman and her children doesn't care, so it will be cruise for you. It will be cruise to you because you know she's a mad woman. So you know when they don't do more. You understand? How are you? I'm on live camera, okay? Yeah. I can go out with my friend. Is your friend there? Yeah. Where are you going? Where are you guys going? Like first we want to. I can go? Yeah. Okay. Just close the door, bitte. Wait, I should lock the door from outside? Yeah. Okay. Sure. Can I take the key with me? No. Okay. Bye. Ṣé kò tí mo sọ yé yín? Ẹnìkan comment lórí TikTok, ó lóun like cruise yẹn. She will definitely like it. Bó ṣe yín náà ńkọ́, ṣé ẹ wò wọn wèrè, but nobody will allow her mom or his mom to act madness for people to like it. Kò sẹ́ni tó máa allow kí ìyá ẹ̀ pé mami o ẹ wá kí cruise àwọn ọmọ Nàìjíríà o ẹ wá àti wèrè ẹ wá ṣe wèrè ẹ ti ẹ ṣe wèrè bó tẹ̀ dé ìṣẹ́jú kan kí ìyá yín fi ṣe wèrè ẹ ní allow kí ìyá yín wá ṣe wèrè
Because you know it's a shame to you, the children. You not allow your mother to act madness. But it's only mad children like Tokunbo Aboderin that they will allow their mother to be mad on social media because our ọmọ ẹ ti ya wèrè. So wọ́n mọ̀ pé ìyá wọn sinwin. Bí ó ṣe máa lo ayé lọ́nu kò lè gbádùn ayé mọ́. Ayé ti gbé gégùn. Kò ségun ẹni tí ò gbà. Ẹ ń sọ bẹ́ẹ̀ ni yóò san kò san ẹ̀yin wèrè ọ̀dàlà. Ẹni tán ṣàdúrà fún gbogbo ayé gan àdúrà ò tí ì mú. Àbọ̀ rẹ̀ ń tó jẹ pé àti lọ́balọ́ba àti níjòyè àti lọ́lọ́dani àtọkùnrin àtobìnrin àtọmọ. Dúró lórí babaláwo kan. Dúró lórí ìṣẹ̀ṣe kan. Gbogbo nǹkan tẹ́lẹ̀ Èdùmàrè fún níkàwọ́ wa. Gbogbo ibi tọ́lọ̀ ń jẹ́ kárìndé la fi bá tiẹ̀ jẹ́. Dẹ̀ fẹ́ kó kú. Because tó bá yẹ pé ó ti kú ni everybody máa ti gbàgbé ẹ̀ náà. Kò gbọ́dọ̀ kú. Gbogbo àṣesílẹ̀ yẹn káwọn ọmọ ẹ̀ máa dé bá. Adẹ̀ ń dúpẹ́ pé orí kámẹ́rà ló ti ń ṣe sílẹ̀. Everybody ló ń kọ̀ tiẹ̀. Tẹ́ bá dórí YouTube ẹ rí gbogbo àṣesílẹ̀ ńbẹ̀. Tẹ́ bá dórí TikTok ẹ rí gbogbo àṣesílẹ̀ ńbẹ̀. Tẹ́ bá dórí Instagram àṣesílẹ̀ wà ńbẹ̀. Ẹ ní láti dààmú kẹtórí. Àwọn ọmọ ẹ ò ní ìdílé ẹlẹ́bẹ̀ẹ́ táwọn ọmọ ẹ nǹkan tẹ́bí kò fẹ́ káwọn èèyàn máa ṣe ni pé gbogbo ibi táwọn ọmọ ẹ bá ń dé ẹ ṣáà máa kọ́ọ̀tì àwọn ọmọ ẹ fọ́tò àwọn ọmọ ẹ káwọn èèyàn lè dá àwọn ọmọ ẹ mọ̀ pé abilu wà lára àwọn ọmọ yẹn torí ẹni tó bá bá àwọn ọmọ yẹn ṣe tí ẹ ti ta. Adé àtẹ̀wé àtàgbà ìní bù ú lépè ẹ má jà tanra wa kò lè yẹ. Lójú tí ẹ bá àwọn èpè ọ̀já ẹ má gbọ́ o. Àwọn Yorùbá ní akúwarapá mọ̀ pé yín ti ń ṣe wọn ọ̀dà. Bakúwarapá bá mọ̀ pé yín ti ń ṣe wọn ọ̀dà. Akúwarapá ò ní máa gbéra janlẹ̀ nígbà gbogbo. Akúwarapá mọ̀ pé yín ti ń ṣe wọn ọ̀dà. Tó bá mọ̀ pé yín ti ń ṣe wọn ọ̀dà ni. Sakúwarapá kò yẹ kó ti lọ bínú para rẹ̀ dànù. Kò ní máa gbéra janlẹ̀ nígbà gbogbo. Wèrè ọmọ pé yín ti ń ṣe wọn ọ̀dà. Bí wèrè bá mọ̀ pé yín ti ń ṣe wọn ọ̀dà wèrè ò ní ya sọ rẹ̀ kó yára rẹ̀ sí òhò. Ọmọlúàbí láàrin jà kò mọ ní tó dífá fún mọ̀mọ́ ẹ̀sà bọ́ọ̀dù nù ìyẹ́tẹ̀ ń wò yìí gbogbo àìsàn ayé pátá ní ṣèyáhùn ẹ̀yin lẹ sẹ́rí ìwọ tó bá ń bú tó bá ń dá lóhùn yẹn lèyàn ráyè kì í ṣẹni tó yẹ kó máa bú yẹn kéèyàn dá lóhùn mọ́ tó ráyè tẹ̀yìn wà kọ́ lóhùn wà bẹ́ẹ̀ sí ronú kọ́ ní ronú wọ́n ti pààrọ̀ ọpọlọ orí ìyá òun o òun ní parọ́ fún yín ẹ rí nọ́lẹ́jì náà rọ̀ mí lálẹ́ yìí ẹ mọ̀ pé mi ò lólódì lẹ́nìkan o ìròyìn mò ń kà o wọ́n ti pààrọ̀ ọpọlọ orí ìyá yẹn I won't lie to you people. Ọpọlọ tí ń ṣe lórí tẹ̀yìn kọ́ lòun lò. Àbìlú ti yí ọpọlọ ẹ̀ padà. Gidi. Oríṣiríṣi àṣàsí. Ẹgbọ́n tí wọ́n sọ. Àbìlú ó ti yí ọpọlọ ìyá yẹn padà. Èpè ọba, èpè ìjòyè. Yóò san kò san yín ìwèrè ọ̀dàlà ẹ má jà tanra wa náà. News mò ń kà jàre mi ì ṣe speaker. Òye lágbólé fracas àjọmọ́tò agbẹ́dẹ̀gbẹ́ yòóta ayé ń fẹ́. Ṣé wá rí bẹ́ẹ̀ bá rí wèrè? Tẹ bá rèèyàn tó jẹ́ bí ọ̀rẹ́ tó sọ̀rọ̀ ẹ̀ di ààyò ọkàn wèrè. Ẹ lọ rèé yẹ oúnjẹ náà wò wèrè ló náà o. Béèyàn bá ń bá wèrè sọ̀rẹ́ tó jẹ́ followers wèrè. Wèrè ni. Bẹ́ẹ̀ bá lọ wò dáadáa wèrè ló ń tìn náà. Fáàtì lèmi ó sọ fún yín nù. Òye lágbólé fracas. Èèyàn tó jẹ́ followers wèrè tẹ bá lọ jókòó dáadáa wèrè lẹ́nìyẹn náà káàbá ní tanra wa wèrè lẹ́nìyẹn náà torí ẹ̀ mọ̀ pé ní yìí wèrè ni bèrè bá sì pẹ́ lára ọṣẹ yóò dọṣẹ èèyàn tó jọ́ rẹ̀ wèrè tó bá dijọ́ kan ọ̀rẹ́ rẹ̀ wèrè tí ń sọ̀rẹ́ wèrè ó padà bú jẹ́. Òótọ́ ni òótọ́ la gbére gbẹ̀yọ̀ sọ tó rẹ̀ ṣe máa rí àwọn tó ń tẹ̀lé ẹ̀sà dọ́gì their thinking faculty is different from you tẹ́ẹ̀kì ń wò. So ti yẹn bí àwọn tó ń tẹ̀lé ẹ̀sà dọ́gì ṣe máa ń ronú ẹ ṣe máa rí pé ẹni tí Tókunbọ̀ bá gbé wá fún wọn wọ́n máa accept torí pé wèrè ni wọ́n wèrè ògidì wèrè alágànnà agánigàn ibẹ̀ yẹn ló ń pè ní Central Wèrè Republic. You can never see me with someone that if even though you are my biological mom and you tell me you love Esther, but I will disassociate myself from you because wèrè ló ẹni tó bá pè rẹ̀ ní follower Esther or lovers of Esther. That is why I don't do anything that I don't have anything to do with anybody that have to do with Esther, especially ẹ̀yin oní fake love
ẹ̀yin gogo lè tú àwa desperate jù ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kú. You all know you hate Esadog, but to come outside and tell the world that Mama Gbimora, Mama yín ni nǹkan tí ìyá yín ṣe dá but behind the camera empathy ẹ̀jẹ̀ ẹ mọ̀ pé wèrè ni ẹ wọ́n máa sọ lẹ́yìn pé wèrè mà níyà yẹn má má dá lóhùn Gbimora mà là ń ṣe ráyé wá bọ́rọ̀ lé ayé ṣe jẹ́nu ìdínú tó fi jẹ́ pé ìyá yẹn àwọn tó súnmọ́ ló máa ń bù jẹ. Òótọ́ dẹ̀ ni. PS Homes tẹ́ ń wò yìí tó bá ní PS Homes lè wá fún Esabod lógún ọdún 30 ọdún sísìn yẹn sọ pé rọ ni. Náà ṣe ti ń gbọ́ Ọpẹ́lúwa mo wà lórí show náà you know come o. Ṣe rí ọ̀rọ̀ tágbédè gbẹ̀yọ̀ sọ ó rí sọ ẹni tó bá súnmọ́ wèrè tó ń gbádùn wèrè ni wèrè máa ń gèjè. Ṣó ti yẹn now ẹ wo orú POS yẹn òun ló ń sanwó Esadog òun ló ń fún lówó pàṣípàṣì máa ẹ dẹ̀ mọ́ ń fún lówó pé kó má bàa bu òun jẹ́ o ipe tá bá bọ́ ajá títí kò ṣáà ní ebi ò ní pa títí kó bolówó ẹ̀ jẹ bọ̀ POS ti gbàgbé pé àwọn ajá àdìgbòlugi kan wà kò sí bó ṣe lè bọ́ wọn olówó yẹn gangan jọ́tẹ́ bí bá pa wọ́n tó bá rún jẹjẹ ìwọ gangan ló máa fi ṣe barbecue. Ṣó ti yé yín now máa yẹ ò mọ̀ pé a day will come like this ipe ládùúgbò tí mo ti fún ìyá yìí kò ní lè wá fún mi ẹ jẹ́ máa fún lówó torí ẹ̀ ń gbà tọ́jọ́ sign contract 5 million Esadog ṣe sí 8 million kò kọ́ ó ń fún náà ni kó má bàa wá fún ó ṣe sí 14 million kò má kọ́ ó ń fún náà ni ó ṣe contract kábáyàn polówó ó ṣe sí 20 million máa yẹn náà tún kọ̀ ìgbà tó wá gbé dé 30 million 30 kò dẹ̀ papọ̀ mọ́wọ́ freebies pé yóò fò ó ń ṣe birthday ó gbà yóò ṣí ó ń ṣe kíní kan ó gbà ìyá olórí burúkú o mo nídìí pé mo kàn ní kí fún ilé lẹ́yìí o ṣí yẹn mọ́ o because máa yẹn máa fún ní wardrobe allowance o máa yẹn máa fún ní wardrobe allowances ṣí yẹn mọ́ o but Esadog padà gèjẹ náà ni ó padà gèjẹ náà ni bó ṣe máa bá kú nìyẹn kò sí ẹni tó bá súnmọ́ pé òun fẹ́ ṣe oore fún Esadog ó ń bọ̀ wá gèjẹ ó mọ̀ ṣe ń wo ẹrú Yínká yẹn ìyẹn arọ ọba àwọn arọ lórí Facebook ìwọ arọ tí ẹ̀dọ́nà kí ló jẹ́ kó ya arọ náà mo sọ pé iṣẹ́ owó ẹ̀ ò dáa lẹ́sẹ̀ burúkú tó gbé wáyé yẹn ló ṣe fi ẹ́ sílẹ̀ sáyé lọ lọ́lọ́run ṣe gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run gbà láfíà lára ẹ̀ iṣẹ́ owó ẹ̀ ò dáa òun lẹ́sẹ̀ fi sí ẹ́ sílẹ̀ sáyé ẹsẹ̀ dúró díẹ̀ lọ́run ìwọ́dẹ̀ wà láyé lọ bá ẹsẹ̀ lọ́run ẹrú Yínká ìjọsìn tó gbọ́ ọba máa wá fún ẹ mo keep àwọn energy mi fúnjọ yẹn kékeré ni Esadog ṣe fún Ìyá Ìbàdàn ìjọsìn Esadog bá máa wá fún ẹ sórí ẹsẹ̀ tó ti fi ẹ́ sílẹ̀ sáyé lọ yẹn máa lọ bá ẹ kó wá òun máa fi fà ẹ́ máa fà ẹ́ máa wọ ẹ wò wọ́n á rò bí o ṣẹ́ṣọ́ ìyá ni kó ti máa ṣe fún ẹjọ́ yẹn ìwọ ẹrú Yínká yẹn olùsì náà tó bá dẹ̀ máa wà àwọn ọmọ tí ẹ náà bí ọmọ rẹ wo ló fẹ́ tí ìwà arọ ara arọ ìwọ jáde ìwà arọ burúkú yìí tó yẹ kó lọ máa tọrọ àforíjì pé kílẹ̀ tọ́lọ̀ ń gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ ìgbé ìtọ́lọ̀ pé bọ́n ṣe fi kan gbà kan lọ́wọ́ ẹ̀ yẹn káwọn ọmọ ẹ̀ fi ṣoríire olórí burúkú ẹ̀ ó wá pàtẹ òbò pẹ̀lú tó kùpọ̀ tó ní pọ́n fi ẹ́ jẹ second in command òun bú àwọn èèyàn òun ṣẹnu wáyà oníyọ̀rọ̀ lẹ́nu ìwọ ẹrú Yínká ìwọ arọ abirùn ìwọ aláàbọ̀ ara imagine àgbàlagbà for that matter ẹsẹ̀ ti lọ ò lẹ́sẹ̀ wọ́n ti gé ẹsẹ̀ lọ ẹsẹ̀ ti kú ẹsẹ̀ kò mímọ́ gbogbo ayé ẹsẹ̀ ti lọ ìwọ ẹrú Yínká second in command tó kú bọ̀ second in command àwọn wèrè tí ó bá yẹ pé o ti sínwín ó yẹ kó ló máa sọ pé bí Ọlọ́run ṣe gbẹ́sẹ̀ lọ yẹn káwọn ọmọ ẹ fi ṣoríire irọ́ ni ó tún dáràn mọ́ràn má wọrí ẹ̀mí àbọ̀ sí mo ń retí tó kù bọ́ máa wá fún ẹ ojú wa ló máa ṣe kò ní ṣẹ̀yìn wa wá jẹ́ sọ́nọ́bà ìyá. ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹ sọ pé rọ́ ni tó bá ní PS Homes tẹ́ ń wò yẹn kó lè wá fẹ́ Esabod ẹ sọ pé rọ́ ni kò sẹ́ni tó lè ní lọ́kàn pé PS Homes lè wá fẹ́ Esabod so fún díẹ̀ yìí ọpọlọ tí ìyá yẹn ń lò kọ́lẹ̀ yẹn ń lò ẹ mọ̀ expect kó máa ronú bẹ́ẹ̀ ṣe ń ronú wọ́n ti yí ọpọlọ orí ìyá yẹn padà kò ronú bẹ́yàn gidi ṣe ń ronú mọ́ kódà tó bá búrú èmi gan mi lè dá lóhùn torí mo mọ̀ pé
àjọ need sense wa ọjọ́ papọ̀ mọ́ ẹ má jà dára wa láàmú jáì bẹ́ẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ yóò dọ̀sẹ̀ náà. Now ẹ jẹ́ a move lọ sọ́dọ̀ Iya Ibadan. Original Iya Ibadan. Minute wo ni fíìmù show Iya Ibadan ti bẹ̀rẹ̀ o. Now ẹ jẹ́ a wo Iya Ibadan. Now ẹ wo woman yìí ẹ̀yin ará Facebook ẹ máa mọ̀ Iya Ibadan dáadáa. Woman yìí àwọn ni second in command ẹ̀sà board tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin ará TikTok ẹ wo Iya Ibadan. Àwọn ló ń pè ní Iya Ibadan. Àwọn ni second in command ẹ̀sà board tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sà dog. Iya Ibadan forí ṣe wọ́n fọrùn ṣe wọ́n fara ṣe gbogbo nǹkan tó lọ́n fún ọ lọ́ fi ṣe fún ẹ̀sà dog láti fi satisfy ẹ̀. But can you satisfy a mad woman? Ẹ jẹ́ bá double tap ẹ bá show tough online. Mo kí everybody ẹ káàbọ̀. Can you satisfy a mad woman? Never. Nǹkan tí Tókunbọ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. POS ẹni tó mú wá ẹni tó ṣe atọ́kùn ẹ̀rí atọ́kùn POS Iya Ibadan. Now let's go to our show. Ẹ jọ̀ọ́ mo bọ́ dàbí mo ní package mo ń bọ̀ o. Ta ló ń tẹ bẹ́ẹ̀lì mi? Ṣé delivery ni? Ta ló tẹ bẹ́ẹ̀lì mi? Nobody is there. Who is there? Who is pressing my bed? Hello? Ó dàbò orí ń tẹ yìí. Àwọn ọmọ kéékèèké yìí ni. Ẹ má dàyà yín láàmú o. Kẹ́ jẹ́ kí orí ẹ má bínú jàre. Sorry, mo ti padà wá. Àwọn ọmọ neighbor ni. Ẹ jẹ́ àgbẹ̀ Iya Ibadan jàre. Yeah. Oh yeah. Ṣe ni àfàìmọ̀ ni ṣe ni aṣeni tán bá ní dárò ọ̀tá tó wá ṣe bí ọ̀rẹ́ sí nínú ayé mi ọ̀tá tó ti jẹ tó mu tó jẹ ogún mi tó jẹ làágùn mi tí mo wọṣọ sí lọ́rùn. Ṣé ti ń gbọ́? Gbogbo yín pátá ẹ̀ ní kú síbi táṣọ yín gbé wà tọmọtọmọ yín. Tó bá sọ fún Iya Ibadan ní 4 years ago 5 years ago or 3 years ago that a day like this will come between she and Esadog, she will deny it. Pé mo nífẹ̀ẹ́ ìyá yìí, mo nífẹ̀ẹ́ gan. Iya Ibadan yìí, wọ́n jogún ọ̀tá tó pọ̀ látara loyalty tí wọ́n ní sí mad woman. Ká ní èèyàn gidi, èèyàn tí ò ya wèrè, tí ò sanwín, ká ló ní Iya Ibadan rọra ní loyalty yẹn fún, she will definitely enjoy it. But she shows loyalty to a mad woman. Definitely, the mad woman will want to compensate the loyalty back. Now, she now compensates Iya Ibadan back with mad character. Òun ló fa program yìí o. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. Gbogbo yín pátá ni mo sọ o. Okay. Mi ìyẹn nìkan kan lẹ̀ o. Ìbá àjọkùnrin, ìbá àjọbìnrin, gbogbo aninilára ọ̀tá ayé mi. Okay. Àtẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí o. Gbogbo aninilára ọ̀tá ayé yín. Gbogbo aninilára ọ̀tá ayé yín ni mo sọ o. Aninilára ọ̀tá ayé àwọn ọmọ yín. Ẹni tẹ́ ní kó wá wo gọ̀bì. Tó ní kí lélẹ̀ tó ṣẹnu gọ̀bì. Ẹni tẹ́ Iya Ibadan ẹ má bínú o pé mo rẹ́rìn o. Ọ̀rọ̀ yìí ló ń pa mí. Iya Ibadan ẹ má bínú ìyá mi ojú òní tì. Ẹ̀wọ̀n ṣe ń ṣàdúrà àdúrà yẹn kan.
Ìyá Ìbàdàn ní gbogbo àníní lára yí àwọn ẹni táwọn ní kó wá wo gọ̀bì tó fẹ́ dé àwọn lọ́wọ́ mú tó wá ṣẹdún gọ̀bì ìwà tẹ́yìn náà mọ̀ pé wé ṣé báwa ń sọ fún ẹ̀yin gbà yẹn pé wèrè rèé kò sí bó ṣe lè ṣó loyalty ẹ má jẹ́ kí ìfẹ́ tẹ́ bá ní síyàn kó fọ́ ẹ̀yin lójú débi pé ẹ má rí ibi tẹ́ni yẹn kù sí wèrè rèé àwa ń sọ fún yín bí mo ṣe kéré yìí máa pè yín máa ní Ìyá Ìbàdàn wèrè lẹ́ni yìí ẹ̀yin ò rí wèrè àfìgbà tó fi wèrè kan yín she's a mad woman ẹsẹ̀ náà gini ẹsẹ̀ náà èmi ò rí irú eléyìí o lakeside èèyàn yìí èmi ò rí irú eléyìí o kọ́dà pé èèyàn wá jẹun ẹni tó pè wá jẹun ó dẹ̀ yọwọ́ ẹ̀ láwo lága and you are proud of it and you say you are not a mad woman you are a mad woman with NAFDAC number. Okay, Gobi is the past tense of Ganusi. Okay. Kagaki. Okay, Tokubo. Ìyá Ìbàdàn ní kó wá Gobi, ìwọ wá Ganusi. Olórí ibu ni ọ́, olófò ni ẹ́ Sadogi. Olófò ni ọ́. Ìyá Ìbàdàn try. Because she loves Esadog. She now introduced Esadog to POS. Now, Esadog now collide with POS that Ìyá Ìbàdàn tó mú mi wá sọ́dọ̀ ẹ̀yẹn mo fẹ́ yọwọ́ ẹ̀ láwo. Ẹ̀rí rú ẹ̀rí, and she's proud with her mad followers. Láti máa sọ ipe kí Ìyá Ìbàdàn lọ accept defeat. Ipe Esadog ṣáà ti ń rìn. Lẹ́ṣẹ̀ máa wọ̀ pé àwọn tó ń follow woman yẹn àwọn mad association of wèrè tí bàbá Jagaban tó bá fẹ́ fumigate Nàìjíríà pé wọ́n fẹ́ fumigate àwọn wèrè wọn ní láti wá kọ́ṣà máa bọ̀ kọ́ pé Tòkunbọ̀ kọ́ ní kó bá wọn kọ́ àwọn followers ẹ̀jọ́ kọ́ wá fumigate gbogbo wọn torí ibẹ̀ ni wèrè pọ̀ sí àwọn wèrè ló ń wò àwọn wèrè ló ń kọ́mẹ̀ntì àwọn wèrè ló ń sponsor ẹ jẹ́ àmà wò lọ. pé wá jẹun tó mú yín lọ́wọ́ dání èyí tẹ́ ẹ ti ràn lọ́wọ́ nígbà àṣòro ṣé ń gbọ́ èyí tẹ́ ẹ ti ràn lọ́wọ́ nígbà tójú ń pọn tó ń sunkún wá bá yín tó wá lóun fẹ́ dìde ogun sí yín níṣe tá a ṣẹ̀ṣẹ̀ mú February yìí kó tó dé parí àgbákò ńlá kó dé bá wọn tẹ̀bí tara wọn. àṣẹ o. gbogbo ẹni tó bá gbé èrò pé kẹ́ ẹ sun ẹkún bóyá lórí ara yín bóyá lèmi náà bóyá lórí ara mi bóyá lórí ọmọ mi bóyá lórí àwọn ọmọ yín bóyá lórí okòwò yín bóyá níbi iṣẹ́ yín tó bá dìde gun sí yín sẹ́ alógun. ẹ jẹ́ move forward. torí yẹn kọ́ ni mo ṣe wálé mi máa débi tí mò ń lọ ẹ̀rù mi lè wá yẹn mo ṣáà ti fi kan hàn yín ẹ má bínú kọ́mẹ̀ntì ti pọ̀ jù ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Please get nothing software. Okay, I'll get that. Gbogbo yín tẹ́ ti pè mí lénìí ẹ mọ̀ pé mi ò kì í ṣọmọ bẹ́ẹ̀. Kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ nínú gbogbo yín tí mi ní gbọ́. Ṣùgbọ́n ẹ má bínú ṣáàtì eléyìí. Mo ò ní fẹ́ kọ́ ṣe kíni láyé. Ṣó ti yé yín? Mo ò ní gbà. Ṣé láwọn kan wà? Àwọn ìṣínwínrín, àwọn ọ̀pọ̀lọ, àwọn storyteller. Mo lè dá wọn lóhùn. Ẹ̀sà bingo gangan mo fẹ́ máa wá fún. Kí ni mo sọ fún yín? Ẹ̀sà kòkòrò bingo. Ẹ̀sà ti kábọ̀dí gangan mo fẹ́ wá fún. Ṣé wá lẹ́yìn kan ẹ̀mọ̀dí ẹ ti ń pè mí Ìyá Ìbàdàn kí ló tún wá ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ti ń tajà yín ṣe bẹ́ẹ̀ ti ń lọ jẹ́jẹ́ yín kí ló tún ṣẹlẹ̀? Ẹ kúkú ní gbọ́mọ sí. A máa ṣe analysis o. Ojú òde ní tìyín. Àdúrà yẹn máa gbà sí ni. Ẹ̀yin ò rí pé àmọ́ click ẹ ok ẹ bá mi mú lèsì wa ẹnìkan fẹ́ rà. Ẹ bá wa tap o ẹ bá wa show love and like. Ẹ ṣáà lọ mú wa ná. Ìyá Ìbàdàn wọ́n tajà bó dẹ̀ láì mọ iye fẹ́ Ẹ̀sádọ́gì tajà yẹn Ẹ̀sádọ́gì. Ó wà mí báyìí náà. Ẹ̀sà ò lèsì HOH yìí ni mò ń sọ náà. Ẹ̀sà ò bọ̀
ẹ̀sà òṣì ẹ̀sà olùṣọ́ ẹ̀ lánàá ẹ lọ wọ́n náà jà tí mo fi ṣó lánàá.